useless imam àbí kí ló lórúkọ ẹ̀ ń jẹ́ ò ní ṣoríire useless imam ò ní ṣoríire láti wákàtí ọ̀wọ̀ ẹ lọ àló lórí burúkú ni ẹsẹ̀ olórí burúkú ayé àtọ̀run so eléyìí tẹ́ ẹ ṣe ní 2023 kò tó yín ẹ tí wàá fẹ́ jí Tani Olohun gbé kò ní dáa fún ẹ useless imam kò ní dáa fún ẹ kí ni mo sọ kò ní dáa fún ẹ kò ní àtiwọ́ àtàjà sáàbí kílẹ̀ lórúkọ yín jẹ́ kò ní dáa fún gbogbo yín àtẹ̀yìn ọ̀bọ Ìlọrin kò ní dáa fún gbogbo yín pátápátá kò ní dáa fún gbogbo yín ẹ pè yàn sí kóòtù ṣèbẹ́ lọ́jọ́ àbí kò lọ́jọ́ tẹ́ ẹ dá so ẹ wá fẹ́ jí gbé before that time kẹ́ lọ fi ṣàrí àpá kò ní dáa fún yín kò ní dáa fún ẹ useless imam kò ní dáa fún ẹ kò ní dáa fún ẹ. mo ò nọ́rọ̀ tó pọ̀ láti sọ but mo fẹ́ sọ fún ẹni tó pe rẹ̀ ní bóyá US Fúlàní àbí US imam however tó bá pe rẹ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá ń fún ẹ the first and the last warning let this to be the first and the last warning ẹ má dáwọ́ èdè tẹ́ ń ṣe ní nọ́ọ̀tì yẹn ẹ má gbé wá sílẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá ò ṣe rí fi ògùn ṣe ìlú Fúlàní o tí wọ́n ń ronú tó yẹ pé ìwé lásán ló ń dictate fún wọn ẹ má gbé wèrè wá sílẹ̀ Yorùbá o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tẹ́kọ̀ lọ́ máa wọlé tẹ́ lọ́ máa sọ́ngbọ́n ẹ fẹ́ lọ́ máa kidnap èèyàn this same thing náà lọ ṣe fún bàbá Májàsọ́lá ní òru ọ̀gànjọ́ automatically ló ti fi hàn pé àwọn tó wà ní Ìlọrin tó pera wọn ní US imam wà lára àwọn tó sponsor àwọn terrorist àwọn DSS tó fi wá sọ́dọ̀ olóyè kí ni gbogbo òṣìṣẹ́ wa ń ṣà láti máa perform yìí náà ẹ ń lọ́ máa harass àwọn èèyàn nínú ilé unlawful ṣé bọ́ ṣe máa ń arrest àwọn èèyàn nìyẹn tẹkọ̀ máa dédé gbé ordinary white kìíní tí ò sí nọ́mbà tẹ máa gbé wá láti wá di tó nítorí ẹbí yá pé a máa kidnap àwọn èèyàn lẹ̀ Yorùbá ẹrù dẹ bá yín à ń fẹ́lẹ̀ fàyín létí ìjọ tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ gbogbo kọ́ọ̀tì wèrè tẹ́ ń jókòó sí ní Ìlọrin tẹ́lẹ̀ ń jókòó pé ẹ̀ ń dictate ẹ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Kùránì kò sí ìtókò àwọn alẹ̀ Yorùbá o àtẹni tó jẹ́ Christian àtẹni tó jẹ́ Muslim àtẹni tó jẹ́ ṣẹ̀ṣe ọmọ ìyá ọmọ bàbá gidigidi ni wá humanity first làwa ń ronú ìjọ tí nǹkan tẹ ṣe lè ní tó bá tún bọ́ sí tó bá tún ṣòro lọ́wọ́ yín ẹ̀rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín ṣẹgbẹ́ àwọn ọba yín tẹwọ́ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rí pa máa bá yín tojú bọ̀ á ti gbogbo ara bọ̀ ó dà pé torí pé ẹ̀kọ́rin tí ta lọ́lọ́run àbí àwọn tó kù yẹn lẹ́kọ̀ọ́ rí pọ́n sì ń ṣe táwa bá jáde pẹ̀lú yín ó máa sú yín o ẹ má dogun lẹ́ẹ̀lẹ́ Yorùbá o ẹ má dogun lẹ́ẹ̀lẹ́ Yorùbá wọ́n tó pẹ́rẹ́ ní US imam tó jẹ́ dàbí ojú polo yẹn kí ni pọ́blẹ́mù yín náà ta ló rún ẹṣẹ́ gbogbo iṣẹ́ òṣì tó ń ṣe gan gbogbo ẹni tẹpẹ alálùfùlání nílọrin tẹ́ bá já bàbá yìí ni wọ́n ní ó máa kó bá gbogbo yín o àwọn òrùn anybody àti ìmáàmù yín àtẹnibọdì yín àtẹmíà yín àti tókótó gan fúnra rẹ̀ orí gbogbo yín ó pè orí yín ti jẹ́ ti yá wèrè kí ni pọ́blẹ́mù yín náà ẹ kọ́ máa dá wèrè lẹ́ẹ̀lẹ́ Yorùbá kí ni pọ́blẹ́mù yín ẹ jẹ́ kí rẹ̀ tún ṣẹlẹ̀ rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín abẹ́ yá wèrè ni ẹ kọ́ máa dédé wọlé wá máa gbé àwọn èèyàn ṣẹ́rọ̀bá Nàìjíríà wèrè tẹ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ la wà nísìnyí ó ti yàtọ̀ gan iṣẹ́ ti yàtọ̀ gan o ẹ jẹ́ kó rí yín pé o. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.